àìṣìfù nìyí o, inú wa dùn gan látàárọ̀ tá à ń gbóhùn yín, ohun yín ò ní kan. Ohun yẹn ó dùn gan, ó dùn gan, ó dùn gan. Ẹ jọ̀ọ́ ká tó máa lọ, afẹ́kẹ́ bá a dá síbi ìṣẹ̀báyé bí nǹkan bí ìṣẹ̀báyé ilẹ̀ Yorùbá, ẹ kò bá a sùn kankan nípa ẹ̀. Tó bá ní kí n sọ̀rọ̀ lórí ìṣẹ̀báyé ilẹ̀ Yorùbá, ó pọ̀ lóríṣiríṣi, but màá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ nípa oyè jíjẹ. Ní ilẹ̀ Yorùbá a rí pé Ifá náà fi ń mú olóyè. Nígbà tí wọ́n bá dá Ifá, ẹni tí Ifá ẹ̀ bá dá nínú àwọn ọmọ oyè, òun ni wọ́n mú gẹ́gẹ́ bí olóyè, yálà ọba àbí ìjòyè. Tán bá dẹ̀ ti ṣe bẹ́ẹ̀, gbogbo wọn tán bá ti mú bẹ́ẹ̀, tí Ifá bá ti mú náà ló máa ṣe àwọn ètùtù tó já sí wípé, torí ètùtù yẹn abaláyé ni, kí gbogbo nǹkan kó bàa lè tùbà, kó lè tùṣẹ́. Nínú ibẹ̀ làá ti wúre. Wọ́n á wúre fún irú olóyè bẹ́ẹ̀, kó gbó, kó tọ́, kó fọwọ́ páwú, kó fèrèkì jobi, kó má tẹṣọ àgbà mọ́lẹ̀. Inú ìwúre, inú ètùtù tó ń ṣe fún, ibẹ̀ ni wọ́n á ti ṣe àwọn àdúrà yẹn. Àdúrà ni àwa kan pè, ìwúre ni àwa kan á pè é. So bẹ́ẹ̀ àti ìwúre àti àdúrà ìkan ni. So nǹkan àbáláyé ìṣẹ̀ṣe wọ̀nyẹn kò yẹ kó parẹ́. A dẹ̀ sì dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé a ṣì ń mú lò lọ lọ́wọ́lọ́wọ́. A dúpẹ́ lọ́wọ́ náà because ìṣẹ̀ṣe kò parẹ́. A dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba wa náà, bó ṣe ń dáhùn sí gbogbo ẹ̀, bó ṣe ń ṣe Ọ̀ṣun Òṣogbo, náà ń ṣe ti Abẹ́òkúta, náà ń ṣe Ọbàtálá, náà ń ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn. Kí ni a lè sọ pé bóyá elégún náà bó ṣe ń ṣe lọ́tùn lósì, kí ni a lè sọ pé bóyá ru títí àlèpé títí? Ọ̀rọ̀ nípa egúngún, nípa ti egúngún yẹn, màá fẹ́ gbóhùn kékeré kan sókè. Àwí ọ̀sán yóò lẹ́ra lé mòmòrò ìkọ́mọ̀ rẹ̀ o. Èyí kọ́mọ̀ mẹ́gbàgbé rẹ̀ súlẹ̀ àwọ̀ mọ̀ṣán pẹ̀lẹ́ o. Àgìdì máa làjà, àwọ̀ lè Elédùmarè, àwọ̀ agbáwo nígbọ́, báwo bá gbáwo nígbọ́, àwọ̀ àtẹ àwọ̀ àfàyẹ pátápátá. Èdìgún ọlọ́ni náà méjì ṣàmọ́ lọ́wọ́, èdìgún ọlọ́ni náà pariwo tìwìtì. Mọ̀jòrìkó tó rírì, mọ̀jòrìkó mo tó rírì, èyí ìrẹ̀lẹ̀ yé mi o, èyí ìrẹ̀lẹ̀ yé mi o. Gígùn ọ̀dọ́kì gígùn délé ayé, ó gba ní léní, kọ́ni bá ti dé gígùn ayé rà gún gẹ́gẹ́, ọ́ni bá ti gbẹ̀dẹ̀ àdẹ lọ́rùn o. Ìyẹn lórí abala ti bẹ̀yẹn egúngún, bí egúngún ṣe wà ní káàkiri tó dé Èkìtì. Ní ìlú tèmi Arárọ̀mí, Aláàlúyì là ń jáde légúngún, lórúkọ egúngún wa, egúngún Aláàlúyì. Egúngún Aláàlúyì òun légúngún tiwa, tí a sì ń ṣe ní ẹ̀ẹ̀kan lọ́dún. Nínú oṣù kẹjọ ọdún la máa ń ṣe ọdún egúngún tiwa Aláàlúyì ní Ìjẹ̀rò, ní Arárọ̀mí Ìjẹ̀rò local government. Ọdún ti tọdún yìí náà àwọn náà máa wá, tá a máa bá yín ṣe lágbára Ọlọ́run Elédùmarè. Gbogbo ẹ̀ tá a máa wà ní àkọsíkà wa máa gbé sáyé kí gbogbo èèyàn máa pè nǹkan kan jáde níbẹ̀ ṣe. Ẹ jọ̀ọ́ kẹ́ tuntun mọ́ lọ, ẹ jẹ́ ká gbọ́ orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ tèmi ni Aishi Fẹ́mi Aláṣẹlà, akọrin ọba láti ìlú Adó Èkìtì, ọmọ bíbí ìlú Arárọ̀mí Ìjẹ̀rò local government. Ká tún máa lọ, ẹjọ́ ẹ tún fi ohun dídùn yẹn ká fi máa pé ẹ lọ ohun dídùn yẹn, jẹ́ ká kàn kó kẹ́ tó máa kẹ́ fi ṣe sign off. Ó ṣe ire ewé mo ṣe nù ọ̀rọ̀ ẹ̀nà ṣeun. Oríire kan bá ṣe ọmọ ẹ̀ṣọ́rò egígún lásán o. Èmi ò lọ Àṣẹlà mẹ́mẹ́ṣọ́ nìyàn mẹ́mọ́ o. Mo fẹ́ gbéra nílẹ̀, mo dẹ̀ fẹ́ máa lọ, mo fẹ́ máa lọ sílé bàbá mi ò wálẹ̀ ìyálẹ̀ o. Ẹ ṣé gan-an. Thank you so much. Thank you.